Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa ní ilé. A wà ní inú ìpàdé báyìí pẹ̀lú àwọn kábíyèsí wa tí wọ́n ń bọ̀ wá sí Nàìjíríà láti wá mú onípòpó wá fún ìpèbí ní ọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n wọn, àwọn àbúrò wọn, àwọn ẹ̀gbọ́n wọn ní Nàìjíríà. Tí ẹ bá wò, ẹ máa rí pé onípòpó tó fẹ́ wọ ìpèbí ni. Àwọn kábíyèsí wa ni wọ́n máa bá yín sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan tábẹ̀ látòrí bàbá wa oníṣàbẹ̀ tó bá wọn sọ̀rọ̀ nílé. Èmi ni oníṣàbẹ̀ ọba ọlá oyè níran ìṣọ̀lá òjòjú kejì oníṣàbẹ̀. A dúpẹ́ epo ọjọ́ àtàlátà ni ó gbé wá o. Ṣeun epo ọ̀rọ̀ ìyẹn ẹkùṣẹ́ ẹbí ẹkùṣẹ́ dàbí ni a sì gbé yín o. Àtòyìn lára o tó pé ohun tá a fẹ́ bẹ̀rẹ̀ ní sí ẹ̀ẹ́dẹ́kun mo fẹ́ bẹ̀yìn ni létò bá ti kì í sí nísìnyí nìkan máa lọ bẹ́ẹ̀ ni pẹ̀lú ògbó Olúwa. A ṣe gbogbo agbára gẹ́gẹ́ bí akitiyan tẹ́ ń bá wa ṣe tẹ́ ń ṣe gbogbo kẹ́ni á gbé onípòpó wá ẹ̀dọ̀ yín nísìnyí yọ wá bí ìpèbí afẹ́ká tó ní gẹ́gẹ́ bí ẹ̀yìn àwa ọmọ Oduduwa àti tó ní ilẹ̀ Benin bẹ́ẹ̀ ni afẹ́kó rí ilẹ̀ Nàìjíríà ń bí bẹ́ẹ̀ ká mọ́ sọ̀rọ̀ wa nù mo ń fọlọ́ mo fi bẹ̀ mo fi àwọn dàbí náà mo fi bẹ̀ yín bàbá ńlá wa Oduduwa náà ni mo fi bẹ̀ yín o eré adé ni mo fi bẹ̀ yín pẹ̀lú ògbó Olúwa. Ayọ̀ ni a fi parí rẹ̀ ògbó la fi parí rẹ̀ ìdùnnú la fi parí rẹ̀ gbogbo ọ̀tá sọ gbogbo ohun tá a sọ àrọ̀ mọ́ o a dìde lé pẹ̀lú ayọ̀ ká ṣe bá yín pẹ̀lú ayọ̀ pẹ̀lú ògo níbi tẹ́ ń yọ tẹ́ ń fi ṣe ní àìrídí olókun àìrídí ọlọ́sà ọmọ aráyé ò ní rí di yín o àṣeéṣe ayé ìkálẹ̀ pẹ̀lú ògo Olúwa láyọ̀ láàdé. Èmi ni ọba Abdulwahab Adio Ológunbà ti ìlú Ògùnbà tí ń bẹ ní ilẹ̀ Benin Republic, Secretary General of the Council of Oba Yorùbá ní Benin. Ó ṣẹlẹ̀ pé amọ̀lé gidi òun la fi ronú wípé bàbá wa onípòpó tó fẹ́ gorí àpèrè bàbá rẹ̀ nísìnyí a gbọ́dọ̀ mú wá sí ilé kó wá ṣe ìpèbí ní ọ̀dọ̀ yín. A sì fẹ́ kí a lè jọ fojú kara wa ká kọjá sí ọ̀dọ̀ Novo ká wá ṣe ìpèbí ńbẹ̀ ká wá rìn ká lọ sí ọ̀dọ̀ alára ajérò àti olúgbọ́n àti àrẹ̀sà olówù ká lè ríra àti àwọn tó kù ká lè ríra ká lè discuss lórí bí ilẹ̀ Yorùbá yóò ṣe dàgbàsókè nípa ti àṣà àti ìṣe. Ní inú wa dùn sí àwọn tí ń ṣe agbátẹrù ìjọba lọ́wọ́lọ́wọ́ yìí pàtàkì ìyẹn gómìnà ti Ọ̀ṣun tí ń gbé gbogbo nǹkan tí à ń ṣe àti àwọn ọba tí ó jẹ́ alátìlẹ́yìn pàtàkì tí wọ́n wà lẹ́nu pé kí ìrìn àjò wa kó lè dùn. Ọbásanjọ́ former president ti Nàìjíríà tó ló máa wá bá president wa sọ̀rọ̀ là ń ronú pé kí a kí yín ká yìn yín pé ìtẹ́ ń ṣe yìí Ọlọ́run á fún yín ṣe kí Ọlọ́run bá kó bá wa ṣe kó rí dáadáa. A kí bàbá wa Arẹ́gbẹ́ṣọlá ìyẹn former governor of Ọ̀ṣun state tó jẹ́ minister of interior ní Ọlọ́run bá kó ràn wọ́n lọ́wọ́ kí tó wà ń bẹ̀ ń sìn náà tó jẹ́ governor lọ́wọ́lọ́wọ́ ní Ọ̀ṣun state kóun náà tó bá ti ń kó ń bẹ̀ kóun náà rí kó tóbi tó bẹ̀ kó dìbò. A kí ẹni tó wà lórí ètò ní governor office tí ń ṣe wàhálà láti lè jẹ́ kí ìwọlé sí ilé wa kí ó rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa kí Ọlọ́run ọba Olódùmarè kó bá wa tì lẹ́yìn gbogbo àwọn ọba tó kù tí a fẹ́ lọ bá kí ká bá wọn ní ayọ̀ kí a ṣe gbogbo nǹkan yẹn ní ayọ̀ kí gbogbo ẹ̀ kó dùn bí oyin tó. Èmi ni ọba Ológunbà ti ìlú Ògùnbà láti Benin Republic láṣẹṣe. Inú wa dùn ẹ̀rọ wa kún láti jẹ́ pé kí àkókò wa kó farahàn láti dé adé fún onípòpó nítorí wọ́n ti fi ipò yẹn sílẹ̀ ó ti pẹ́
nísìnyí ẹ̀rọ kan orí wa ni ìmọ̀ràn yẹn ó wá jáde. Ìgbà tó jáde tí a mọ̀ pé onípópó ó ní láti bọ́ sí eré àpèrè baba alápọ̀n. Ǹjẹ́ ó ṣeé ṣe torí oníṣàbẹ̀ onípópó pẹ̀lú alákẹ́tù ní àwọn ọmọ Oduduwa àti ìjọba ó pín sí méjì torí àwọn yẹn ní Benin Republic la wà. Ǹjẹ́ a fẹ́ wálé a sì fẹ́ kí ó rọ̀ wá lọ́rùn láti wọlé wá nítorí onípópó ní láti wá ṣe ìpẹ̀bí ORANGUN ILA wọ́n wá wọ ìpẹ̀bí gba ìrí àwọn ọba tó kù gẹ́gẹ́ bí alára ajírò olówú ẹrẹ̀sà olúgbọ́n gbogbo wọn pátápátá ni la ní láti gba ìrí ẹ̀ ń pé kí kinní yìí kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa kí ìran Yorùbá kó lè jẹ́ nǹkan tí kò sọnù torí pé ẹni tó bá sọ ilé ẹ̀nù ó ti pàdánù ni. Gbogbo ẹ̀yin tó dìde tí ẹ̀yin ṣe làálàá láti jẹ́ pé kí a wọlé wá pẹ̀lú ìrọ̀rùn àti àlàáfíà iná kò ní tán owó yín àṣé ìyẹn mọ̀ bò ìyẹn mọ̀ rí bá ti ṣe ìyẹn mọ̀ rónà gbé gbà gbogbo ibẹ̀ tẹ́ bá ti sọ àrọ̀ máa rọ̀ mọ́ ni dáadáa ni ó máa jẹ́ fún ẹnìkanúkù wa. Àwọn gọ́vùnà wa tí wọ́n dìde tí wọ́n dì wá mẹ́rù tí wọ́n sọ pé àwọn ọmọ tàwọn tó wà ní Benin Republic a ní láti gbà wọ́n wọlé torí pé ìjọba ló ṣe ààlà ká pín wọn sọ́hùn wọn ò pín èèyàn ilẹ̀ ni wọ́n pín. Àwa ọmọ Oduduwa pátápátá tá a wà ní Benin Republic a ní láti padà wálé torí pé ọ̀hún ilé èyí ilé ni orílẹ̀-èdè àwa ọmọ Yorùbá àwà. Iná wa dùn wípé ta wá nù jẹ́ ká sọnù ń wá wa rí lójú méjì lẹ́ ń fi ń wá wa rí. Ọlọ́run á bù sápò yín o Ọlọ́run á bù sápò yín o nítorí pé gbogbo nǹkan bá ní ìlọsíwájú owó ló wà ń bẹ̀ o owó ló wà ń bẹ̀ owó náà kò ní wọ́n yín o àṣírí kò ní tú o. Gbogbo ìrìn àjò náà tá a bá rí i ṣe láti Benin Republic wá sí Nàìjíríà ọlá tó láṣẹ ni o tó láṣẹ ọyọ̀ǹda ara ẹ̀ pátápátá ká tó yọ̀ǹda gbogbo dúkìá ẹ̀ láti ṣe gbogbo iṣẹ́ yìí nítorí pé gbogbo iṣẹ́ náà ti ń ṣe kì í ṣe pé àwa là ń fún un lówó láti fi ṣe kì í ṣe pé Nàìjíríà ló ń fínánsì owó fún un láti fi ṣe òun náà fún ara ẹ̀ gbogbo ìlàlà tó ń ṣe nǹkan tó ń jẹ nǹkan tó ń òun ló kó sínú ẹ̀ láti lè jẹ́ pé kí ó kó àwa ọmọ Oduduwa tí a wà ní Benin Republic kó kó wa padà wálé. Inú wa dùn pé ìgbà tó súnmọ́ yín ẹ gba ọ̀rọ̀ náà sí lẹ́nu lẹ nà tán fún lẹ dìde láti jẹ́ pé ká lè wálé lírọ̀rùn àti àlàáfíà. Àwa náà ń kí ẹ̀yin náà ẹ bá wa kí ẹ fi àdúrà tì í lẹ́yìn ẹ fi owó kí fi tì í lẹ́yìn láti rí pé yóò máa lọ yóò máa bọ̀ yóò máa lọ yóò máa bọ̀ gbogbo ẹ̀ pátápátá Ọlọ́run gbogbo nǹkan tó tọ́ sí i tẹ́ lè ṣe fún kó lè rọrùn fún un láti kó wa wá ilé. Ẹ má gbàgbé ẹ̀ nítorí pé ọmọ náà ń ṣe wàhálà ó ń ṣe wàhálà lórí wa gidi gan ó ń ṣe kọ́lọ́n kó ràn án lọ́wọ́ àdúrà ẹ̀ kó gbà ẹ̀mí ẹ̀ kó gùn kórí bá ti ṣe kórónà gbé gbà kó kó wa wálé ní ìrọ̀rùn àti àlàáfíà tó àṣẹ́gùn. Ó kẹsàn ní onítọ̀wé ti ìlú tọ̀wé organizer àti gbogbo àwọn ọba ilẹ̀ Benin gbogbo nǹkan tí n bá ti ní kí n sọ ọ̀ làwọn àgbà ti sọ láti gbà èmi àdúrà lèmi àfihàn yín lọ́wọ́ pé iṣẹ́ tá a dáwọ́lé kì í ṣiṣẹ́ kékeré tó sì wọ ìtàn títí láyé ọgbọ́n ọ̀nà tí ẹ gbé gbà tí gbogbo ẹ̀ yóò fi yanjú Ọlọ́run túbọ̀ máa jogún ẹ̀ fún nípa ti owó nípa ti àlàáfíà nípa ti ẹ̀mí gígùn Ọlọ́run ó jogún ẹ̀ fún gọ́vnà Ọ̀ṣun Adeleke àti ajérò àwọn ọba wa tó kù àtàwọn ọba wa tó kù ní Nàìjíríà ORANGUN ILA gbogbo wàhálà tẹ̀sí gbogbo ẹ̀ láàrin kẹ́ bá wa ti láti yọrọ àwọn àgbà ló pa lóye wọn ní ìbẹ̀rẹ̀ kí soníṣẹ́ àfẹnibà fèrè tí ìdókòó òun nìkan ni ọgbà láti
padà wá báyìí sí ọ̀dọ̀ onípópó náà bá wa sọ ọ̀rọ̀ díẹ̀. Good morning, I'm ONIPOPO from Grandpopo, ILA, Benin. I'm there in 5 November to IPEBI in Osun State, ILA ORANGUN and IFE. On my other borders, I thank you, and I thank the governor of Osun for everything he are doing for us, and Orangun of ILA, which is a brother of my father. I thank you for everything you're doing for my kingdom, and I thank Obasanjo, former president of Nigeria, of his plan to come to Benin to my installation very soon. Thank you, all my brothers in Nigeria. I'm ONIPOPO, Adeshina Ifagbemi, Debo Pomo, ONIPOPO of Grandpopo. We meet all of you in Nigeria next month. I thank my good brother, my friend Tolu Lashe, the friend of the late ONIPOPO. Okay. Okay. Àwọn èèyàn mi à ń bọ̀ ní Nàìjíríà o, ẹ dẹ́kun kẹ rọ́jú kẹ gbà wá o, àmú ọmọ orí wa kẹlẹ́ pa ìpè bí ní òní o. Ọjọ́ òní ni 22 oṣù kẹwàá ọdún 2024 kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ kó gba àdúrà wa. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní ilé tẹ́ rí nǹkan tí àwọn bàbá wa sọ yìí. Ohun tí a fẹ́ ṣe yìí ó jẹ́ nǹkan tó pé kò wáyé nílẹ̀ káàárọ̀ oòjíire. A fẹ́ kí gbogbo àwọn ọmọ Oduduwa tó wà nílẹ̀ olómìnira Benin, Alákétu, Onípópó, Onísàbẹ̀ àti Oníkòyí alájẹsẹ̀ tìlú Àjàṣẹ́ ilé. Àwọn ọba ńlá wa tí a ní lẹ́yìn a ní àwọn ọba míì tí gbogbo ọba nílẹ̀ káàárọ̀ oòjíire tilẹ̀ olómìnira Benin wọ́n lọ sórí 40 ó lé. Ṣùgbọ́n àwọn ọba mẹ́ta tí a sọ yìí a fẹ́ kó jẹ́ pé tí wọ́n bá fẹ́ jẹ àwọn ọba yìí ká máa bẹ̀rẹ̀ láti ìpèbí láti Nàìjíríà. Tẹ́ bá rí àwọn ìwé tí a fi hàn yìí, a fẹ́ kí ẹ mọ̀ wípé a rí ìrànlọ́wọ́ ní anywhere, kò sẹ́ni tó ràn wá lọ́wọ́. Ìwé tí mo fi hàn yìí ni ìwé tí Iléṣà ni mo wà tí mo fi wá sílẹ̀ olómìnira Benin fún pàdé tí ẹ rí kí ó lè ṣeé ṣe. Ìwé mọ́tò mi òun ni mo lọ fi yá owó. Gbogbo àwọn tí a rò pé bóyá máa fún mi lọ́wọ́ bá wọn máa ràn mí lọ́wọ́ kì í ké bí mo fi ń tọrọ bọ́rà àbí nǹkan míì ju wípé kó lè ṣeé ṣe 200,000 naira láyà yẹn láti fi san 220,000 naira. This same person náà sọ pé ó lè ṣetán láti yá wa lówó wípé káwọn bá wa kán fi lè wá ká lè fi epo sọ́kọ̀ ká lè fi wá gba mọ́tò again kán fi wá ní on the 5. Mo fi gbogbo bíbá yẹn hàn yín pé Iléṣà ni mo ti kúrò fi lọ sí ìpàdé yìí. Date tí ẹ rí lórí ìwé yẹn òun dẹ̀ ni date tí mo yá owó yìí tí mo láti dá owó yìí padà tí mo tún fẹ́ yá owó mi again ní èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀ tí mo lè sọ fáwọn èèyàn lóríṣiríṣi. Àmọ́ etí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ ṣe o, àwọn akíkábíyèsí Ọ̀ràngún Ìlà àti àwọn bá wa tí wọ́n fẹ́ gba àlejò àwọn bá wa yìí tí wọ́n retán láti náwó ara wọn fún ọ̀rọ̀ ìpèbí ni àti ọ̀rọ̀ bí ó ṣe máa ṣe ṣe ní ọ̀dọ̀ tí wọn hotel everything. Mo kí gbogbo wọn, mo kí Ajérò, mo kí Alára, mo kí Olúgbọ́n, mo kí Àrẹsà. Mo tún kí Olówù ti Abẹ́òkúta, mo dẹ̀ kí Olówù ti Kúta náà. Mo kí wọn tí wọ́n ṣetán láti gba àwọn ọmọ ìyá wọn ní àsìkò tó máa wá fún ìpèbí ọjọ́ àpilẹ̀yà àtàlàáfíà. Àmì àṣẹ o.